transformer yìí ó jẹ́ iná tí àwọn èèyàn kì í lò tí ó sì jẹ́ wípé ó wúlò fún àwọn tí ó ń sun bọ̀ọ̀lì. Will you keep quiet? Mínísítà àgbà wa sọ wípé inú òun dùn láti gbọ́ àtúnṣe ńlá tí bàbá wa Adébóyè ṣe láàrin àwọn òṣèré náà. Kò sí ohun méjì tí a lè fi dín ẹyin ju òróró lọ. Ẹ kú àfaradà. Gómìnà ìlú Èkó tẹ́lẹ̀ rí olóyè Babátúndé Rájí Fáṣọlá wá ṣe ìlérí fún ọba Àkárìgbò of Ìlaró pé òun ó fi iná sílẹ̀ fún ọdún 9 láìpa ní agbègbè tí àwọn Saheed àti Fathia bá gbà láti máa gbé. Láfikún, ó ní òun ó sì kó transformer 152 fún Ìyá Rainbow láti pín fún àwọn àáfàá tí wọ́n bá wá kí àwọn òṣèré náà ní ọjọ́ àyájọ́ olólùfẹ́ tí a wà nínú ẹ̀ yìí tí a pè ní Valentine àti ọjọ́ ìbí tí Fathia Balogun ń ṣe. Happy birthday to you, Fathia Balogun. Long life and prosperity. Ìgbà ọdún kan ni o. Ẹ gbọ́ orin tí Saheed Balogun kọ ní ìgbà tí ó ń sọ fún àwọn aṣẹ́wó rẹ̀ wípé ó tó gẹ́. Ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ́. Èmi gan ni ó fẹ́ mi mọ́ ṣùgbọ́n mi. Mo fẹ́ mi nìkan níbo ni ó fi ṣùgbọ́n mi sí. Mo dẹ̀ fẹ́ lómìíràn ó lè tún ju tèmi gan lọ. Ìyàwó mi ní ṣùgbọ́n o. Ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ́. Èmi gan ni ó fẹ́ mi mọ́ ṣùgbọ́n mi. Mo fẹ́ mi nìkan níbo ni ó fi ṣùgbọ́n mi sí. Mo dẹ̀ fẹ́ lómìíràn ó lè tún ju tèmi gan lọ. Ohun ọ̀gágun Saheed Balogun ni ẹ ti gbọ́ tí ó ń fi ìfẹ́ hàn sí Fathia Balogun. Ọ̀rọ̀ ìfẹ́ mà le o. Bí kò bá sí ikú, ewúrẹ́ kò gbọdọ̀ wẹ ọṣẹ. Lọ́jọ́ tí ewúrẹ́ bá wẹṣẹ, ọbẹ̀ ni ó dà. Tó, a ó máa lọ lónìí, a ó padà wá ní ọjọ́ 7. Sunday Ọlámbíwọn nínú Ìgbòho ló kọ ìròyìn yìí. Nígbàtí Genesis Global tú ní èdè Yorùbá sí èdè abínibí, èmi ọmọ yín adọ́gbọ́nsí tí ò le aṣòwò àkàrà mọ́bẹ̀rù igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó kò ni mo kà á sí etí ìgbọ́ yín. Gbogbo wa ni kí ẹ mú o.